Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ o, according to the time tí mo bá dé báyìí. Lady K yìí ló tún ti dé o. MC tuntun ti sọ̀rọ̀, ẹ tún wá gbọ́ tí MC sọ o. Ó ti wá ṣe kí ni, ó ti lágbára. Ẹ bá mi share new release. Lórí ọ̀rọ̀ gọ́fúnà àti president ìlú Èkó. Lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣe kí ni, bí wọ́n ṣe ń jẹ owó Èkó, bí wọ́n ṣe ń bo owó Èkó jẹ́ tó ti dùn mọ́ wọn, tí wọ́n fowó Èkó gbàyàwó oníyàwó, tí wọ́n fi owó Èkó tí wọ́n fi ṣe show me your 36 o. Show me your paparampa o. MC ti jáde, wọ́n ti sọ̀rọ̀. Wọ́n ní pé kí ni, wọ́n ní ká ẹ má ti jẹ̀bẹ̀. Ẹ má jẹ̀bẹ̀, ẹ má gbọ́ láti ẹnu MC, nǹkan tẹ́ MC sọ. Ẹ̀yin èèyàn, ẹ̀kọ́ tó wá ní pé máa gbé wá, ẹ gbọ́rọ̀ láti ẹnu MC. Ṣé mọ̀ pé bí gbogbo ẹ̀ ṣe ń lọ gba àsìgbòsí lọ́tún lọ́sì, oríṣiríṣi àṣírí ló bẹ̀rẹ̀ sí ní tú. Àwọn àṣírí tẹ̀yìn èèyàn ò expect. Àwọn nǹkan tẹ̀yìn èèyàn ò rokàn sí. Àṣírí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní tú. Tí ìjà yìí ò bá ṣẹlẹ̀ láàrin Koko Zaria àti MC, kí ó dà wá láti òkè wípé KMC kó ṣe kí ni, kó jù wọ Lagos State sílẹ̀, KMC máa lọ sí Abuja, kí Tafasego kí yẹn take over union chairman ti Èkó kó kárígò. Tí kò bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, àwọn àṣírí kan ti tú ta ti gbé wá lórí ìkànnì yìí láàrin Koko Zaria àti MC. Àwọn àṣírí táwọn èèyàn ò mọ̀, gbogbo ṣe ń ṣe tó ń kú tó ń pa, bó ṣe ń kó àwọn boys, bó ṣe ń lo àwọn ọmọ idán, bó ṣe ń kó àwọn ọmọ idán jáde, àwọn àṣírí yẹn bẹ̀rẹ̀ sí ní tú. Tó bá jẹ́ wípé ọ̀rọ̀ yìí ò wáyé ni, ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá, àní mọ̀, yes or no, ẹ kọ sí comment section. Ẹ wo bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́, ògbèjà oníjà kẹ́rù ó bo oníjà, ẹ wo bó ṣe ṣe kí ni, bó ṣe dà wọ́n lédèrú láti fi tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ fún èmi àti ẹ̀yin láti lè fi mọ bó ṣe lọ. Àbí ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, gẹ́ẹ̀tì wípé Ọlọ́run lo ìrìn àjò yẹn láti fi ṣí ojú àwọn èèyàn, láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn pípù yìí nǹkan tó kù díẹ̀ káàtó òun ni wọ́n ń ṣe ní Lagos State. Láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé, káwọn èèyàn mọ̀ wípé bá a ṣe ń pariwo ìyà ń jẹ wọ́n Nàìjíríà, ìyà ń jẹ wọ́n ní Nàìjíríà, àwọn pípù yìí pẹ̀lú ẹni tó ń fi ìyà jẹ wọ́n, because tó bá jẹ́ wípé owó tó ń wọlé níbi union wọ́n ń kó sílẹ̀ láti máa fi rọ ẹkọ́nọ́mìkì Nàìjíríà lọ́wọ́ ni, gbèsè yẹn á máa dínkù, ìyà máa dínkù. Yes or no, ẹ bá mi kọ sí comment section, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ṣebí tá bá rí òtítọ́ ọ̀rọ̀ ńlẹ̀ tí a bá sọ, a kàn ń ṣera wa ni. Àbí tá bá sọ pé kí ló kàn wá kọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò, à ń ṣera wa ni. Ṣé rọ́rọ̀ àwọn ọmọ onímọ́tò ó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n because èmi àti ẹ̀yin tá jí ọmọ Nàìjíríà làwọn ọmọ onímọ́tò ń pa lára. Ibi tó yẹ káwọn mọ́tò 100 naira, wọ́n á gbowó mọ́tò 300 nítorí owó tíkẹ́ẹ̀tì tó fẹ́ san. Yes or no, nítorí owó tíkẹ́ẹ̀tì tí wọ́n fẹ́ san, wọ́n wá ṣe kí ni, wọ́n pa wá lára. Ẹlòmíì tó bá jáde lọ, ìrònú owó mọ́tò kò ní lè jẹ́ kó jẹun débi tó máa dé, tó máa lè tọ́jú 500 naira sábẹ́ pílò àbí ju 1000 sínú wardrobe pé jẹ́ kí n save lè síbẹ̀. Kí ló dé tí mọ́tò wọn ní Lagos State? Epo, number 1. Number 2, àwọn union, àwọn èèyàn náà tún ní kí àwọn driver, conductor àti passenger kí wọ́n fòkàn níṣò, because driver àti conductor ara passenger ni wọ́n máa ti yọ owó tí wọ́n máa fún àwọn onítíkẹ́ẹ̀tì. Àwọn yẹn dẹ̀ ń gbowó, wọ́n kó sápò MC. MC fowó ṣe big daddy, MC fowó ṣe fireman, MC yàwó fáwọn celebrity, MC fún àwọn celebrity lówó, wọ́n ra mọ́tò fún wọn, wọ́n ń ṣe party fún wọn. Ẹ wo party lẹ́yìn, party lọ́la, party lẹ́yìn, party lọ́la, ṣàṣà ni celebrity artist actress, especially àwọn actress tí ẹni tó máa ṣe party tí ẹni bá bàbá àlàyé níbẹ̀ tí ń ṣe MC. Ṣé Lagos State nìkan ni union wà ní? Gbogbo state all over gbogbo Nàìjíríà ni union wà. Ìjẹ́ bí àwọn union ti Lagos State bí wọ́n ṣe ń pawó, bí wọ́n ṣe ń ná owó, ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe láwọn other state tó kù? Àwọn other state tó kù, àwọn olórí títí bẹ̀ tí wọ́n jẹ́ union, ìjẹ́ gbọ́ wípé àwọn joyè bùjẹ́bùdànù ọ̀fẹ́ ló bá dé.
ẹ mọ̀ lọ bó bá ṣe wù yín. Ìjẹ́ gbọ́ wípé àwọn fi owó sponsor àwọn èèyàn láti máa ṣe kíni, láti máa ṣọ́ọ̀tì ẹnu àwọn tí wọ́n bá fẹ́ sọ òtítọ́. Àwọn tó bá fẹ́ ṣe òtítọ́ tí wọ́n jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. Ṣé ìjẹ́ gbọ́ wípé àwọn èèyàn fi owó sponsor wọn láti lọ máa tákù wọn? Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀, ẹ wo ohun tí brother mi yẹn tó ṣe fún àwọn èèyàn nìṣó lórí ọ̀rọ̀ Yorùbá Nation, ṣe Yorùbá Nation during the campaign. Ẹ wo bó ṣe gbé ogun ti àwọn èèyàn látara pé kí ni wọ́n sponsor wọn. Owó wo ló fi sponsor wọn? Yàtọ̀ sí iṣẹ́ junior tó mú owó wọlé fún MC Oluomo. Iṣẹ́ wo MC Oluomo tún ṣe? Business wo ló ṣe? Ṣèbówó junior náà ni wọ́n fi ṣe gbogbo, wọ́n fi ní gbogbo wọn bá nǹkan tó ní, lọ́ fi wọ́n mọ lọ sí abroad, lọ́ fi wọ́n mọ lọ sí school káàkiri, lọ́wọ́ náà fi ṣe business, lọ́ fi ń kọ́lé, lọ́ ń kọ́ hotel, lọ́ ń kọ́ so many things. Ṣé kìí ṣe owó mọ́tò tí wọ́n ń gbà ní? Ìbéèrè ni ẹ dá mi lóhùn. Ṣebí owó mọ́tò yìí náà ni owó tó yẹ kó máa gbà, kó máa fi ṣàánú aláìní? Ní gbogbo state káàkiri ilẹ̀ Yorùbá, owó mọ́tò Lagos state nìkan ló wọ́n jù. Tẹ bá ṣe lọ sí Ìbàdàn, tẹ lọ sí Òṣogbo, tẹ lọ sí Ìlọrin, tẹ lọ sí Àkúrẹ́, tẹ lọ sí Èkìtì, tẹ lọ sí Oǹdó, tẹ lọ sí Ìjẹ̀bú, tẹ lọ sí Abẹ́òkúta, owó mọ́tò sì chíìpù láwọn ibi bẹ̀yẹn ju ti Lagos state lọ. Kí ló dé tó jẹ́ pé Lagos state nìkan lówó mọ́tò tí wọ́n jù? Ìbéèrè ni fún ẹ̀yin ọmọ ọkọ tẹ ní làákàyè. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà tí ìyè yín pé tí ọpọlọ yín ṣí. Ìbéèrè ni why tó jẹ́ pé Lagos state nìkan ni owó mọ́tò tí wọ́n jù? Ṣebí iye tó ń ra epo ní Lagos state náà ni wọ́n rà káàkiri gbogbo ibi tó kù. Why títí Lagos state yàtọ̀? Nítorí pé kí ni àwọn tó wà ń bẹ, àwọn MC, wọ́n fẹ́ náwó kọjá pẹ́sidẹ̀ntì, wọ́n fẹ́ náwó kọjá kọmíṣánná, wọ́n náwó kọjá sẹ́nítọ̀, wọ́n náwó kọjá honorable. Òun ló jẹ́ kí mọ́tò wọn, nítorí pé kí ni àwọn ọmọ onímọ́tò ó níye tí wọ́n gbọ́dọ̀ deliver every blessed day, whether they like it or not. Owó tíkẹ̀tì yẹn gbọ́dọ̀ pé, owó tíkẹ̀tì yẹn kẹ̀dẹ̀ ní àpò titi wọn ló ń lọ, àwọn ló fi ṣe titi wọn ni. Ẹ wá wo ìgbà tó lọ wá ṣe kí ni tó wá dà wọ́n lédèrú. Ẹ wá wo bá àṣírí yẹn ṣe tú. Ẹ wo style tí Koko Zaria fi bọ́ta. Ẹ wo bó ṣe ka gbogbo ibi tí wọ́n ti ń kówó wá sí Òṣòdì, gbogbo ibi tó wọ́n gbà wọlé sóṣòdì. Ẹ̀yin tẹ́ bá wò mí for the first time, tí ẹ bá tọ notification bell yín sílẹ̀, ẹ miss o, gbogbo ẹ̀ láti gbé wá sẹ́yìn o. Nítorí náà, ẹ̀yin tẹ́ bá wò mí, ẹ tọ notification bell yín, ẹ subscribe sí YouTube, kẹ́ tọ notification bell yín. Tí ẹ bá subscribe, ẹ lè tọ notification bell yín, débi tẹ́ máa gbádùn àwọn program bí bá ṣe mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan. Ọ̀rọ̀ ìṣítí ni láàrin èmi àti yín. Ìṣubú anybody kò gbé Lady K dìde, ìṣubú ọ̀tá ti tèmi náà kẹ̀dẹ̀ ní kò gbé anybody dìde. But èmi á sọ òtítọ́ ọ̀rọ̀ tí bá rí, màá fi ṣí àwọn èèyàn ti tèmi, àwọn ojúlówó ọmọ kọlẹ̀ káàárọ̀ oòjíire, àwọn tí wọ́n dúró ní dúró pé kí ìran Yorùbá bọ́ lóko ẹrú, àwọn tí wọ́n bá wọn jẹjẹkújẹ tí wọ́n sì nídìí ìbàjẹ́, àwọn tó jẹ́ wípé ṣe ni àwọn ẹni bí èèyàn tún já ilé títí wọ́n fi bó títí wọn, màá máa fi ṣí wọn níyè. Irú ẹ̀ lélẹ̀ tí mò ń ṣe. Ẹ wo bí Ọlọ́run ṣe ṣe ìrìn àjò yẹn níbẹ̀rẹ̀ 2024 yìí. MC Oluomo wá dẹni tí Koko Zaria bẹ̀rẹ̀ sí ní ṣí pé owó tó wá láti ibi báyìí, Òṣòdì báyìí, ibi ṣùgbọ́n nísìn Èkó lọ́dọ̀ Ségò ló kàn. Òun ló fà á, ọ̀rọ̀ yẹn wá ti di gbàgbó tó ti hìtì gan gidi tó dẹ̀ sẹ́ni wípé ó ti di ti ìyàwó síyàwó, ó ti di tẹ̀gbọ́n àtàbúrò nínú ẹbí wọn. Ẹ gbádùn mi ẹ̀yin èèyàn, ẹ bá mi máa sọ wípé Olúwa ọmọ àtóbi lọ́ba o, ọba tó dà wọ́n lédèrú. Nítorí tí èdè wọn bá sì jẹ́ ìkànnì, àṣírí wọn ò ní tú, àwa ò ní mọ irú ìpìlẹ̀ ogun tó ń jà wá. Àní mọ́. Ẹ wá wo bọ́lá ó ṣe ṣiṣẹ́ yẹn. Ìyàwó Koko Zaria bọ́ta, ó fohùn burúkú sílẹ̀, àti ìyàwó ilé àti bébí mama, gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní tú àṣírí ara wọn. Ìyàwó ọ̀kan lọ mo ní ọ̀kan lọ́mọ, ta ló mọ̀ yẹn lọ ayé. Ìyàwó MC Oluomo, ìyẹn náà bọ́ síta, ó di gbà. Mo tẹ̀ láìka àwọn tiwọn, àwọn ò ṣe ní ṣe violence, wọn ò ra fi maturity ṣe é gẹ́gẹ́ bí obìnrin dáadáa, obìnrin tó fi ń súre fóbìnrin làwọn fi títí wọn ṣe. But àwọn tó kù, àwọn yẹn sáré ṣe kí wọ́n sáré hùwà pọ̀, ìyàwó ọmọ onímọ́tò ni wá, wọ́n dá sílẹ̀ gbàsìgbòs, àwọn ọkọ náà bẹ̀rẹ̀ sí ní jù sílẹ̀. Ẹ má gbàgbé o, ẹ̀yin èèyàn, má play video MC Oluomo fún yẹn, má gbọ́rọ̀ látẹnu MC o. MC tó wá ń sọ nísìnyí gbà tẹ́ MC rí wípé ọ̀rọ̀ yìí ti ń lẹ́yìn, omi ti fẹ́ tẹ̀yìn wọ̀ bí lẹ́nu, omi ti fẹ́ tán lẹ́yìn ẹja. MC náà bọ́ síta tó sọ pé ó mọ̀ mí, ó ṣe mí,
ó bá mi jẹ kò ní dáa fún ẹ. Mo ti gbé fídíò yẹn náà wáyé èèyàn ti rí tí Koko Zaria náà bọ́ta wípé ẹ ń pariwo ọ̀dàlẹ̀ kí ló wo ló ṣe fún rí tó sọ sáyé, aṣọ wo ló rà sí lọ́rùn tí ò sọ fáyé, irú kí ló ṣe tí gbogbo ṣàjọ ṣe kí ni tọ́jọ́ ń kó fúnra wọn. Ẹ wá gbọ́ tẹ́ MC wá sọ nísìn, MC rí wípé ọ̀rọ̀ yìí ó ti fẹ́ di wèrè gidi o. Tẹ́ bá gbọ́ ó ti di wèrè gidi ló ti ṣe kí ni ló ti dà. MC wá ètè ń wá bí wọ́n ṣe máa panú ẹ̀. Ohun tí Ọlọ́run bá túká sí ẹ̀dá àlàyé kankan lè tó ni kò sí. Tí Ọlọ́run bá sọ wípé òun dé kò sẹ́ni tó máa sọ pé kó má dé. Ẹ gbọ́ kò sí ẹni náà tó máa sọ wípé kó má dé. Ṣẹ́rí tí àṣírí yín bá fẹ́ tú, tí ẹ bá ṣe pé ọ̀rẹ́ má jẹ́ kíkiri ìdíjà láàrin wa káyé má bá fi wá ṣe yẹ̀yẹ́, tí Ọlọ́run bá sọ wípé òun dé, ẹ máa fira yín ṣe ẹ̀yẹ́ yẹn, ẹ máa fira yín ṣe ẹ̀sín yẹn, ẹ máa fira yín ṣe ẹlẹ́yà, kò sí bẹ́ẹ̀ ṣe lè paná ẹ̀. Tí Ọlọ́run bá dá iná ogun fún ẹ̀dá, kò sí Júpítà tó lè paná ogun yẹn. Èèyàn ló lè dáná ogun fún ènìyàn tí Ọlọ́run máa pa ní ìṣẹ́jú kan tí ò ná ní kankan. Ṣùgbọ́n tí Ọlọ́run bá dáná ogun tó dáná ẹ̀sìn fúnyàn, kí Ọlọ́run ọlọ́jọ́ ìníjọ gbogbo ojú tó ń wò mí àti èmi Olúwakẹ́mi Àyọ̀ká ká má rí ìbínú Ọlọ́run, kọ́lọ́run má dáná ogun fún wa, kó má dáná dààmú fún wa. Tí Ọlọ́run bá dá iná ogun fún ẹ̀dá, kò sí ẹni náà tó lè bá pa. Ẹ gbọ́ ẹja gbọ́rọ̀ látẹnu MC Oluomo. Wọ́n ní ẹ má sọ̀rọ̀ ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀rọ̀ pé kí wọ́n bá wọn. Ẹ̀yin olólùfẹ́ mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, èmi fọlọ́wọ́n bá bẹ̀ yìí, mo fẹ́ lẹ́dàá yín bẹ̀ yìí. Mi Àyìndé Músílà Akínsọ́yà, èmi ò bá yàn já o, mo ń ṣe tèmi lọ bọ́lọ́wọ́n bá ṣe rán mi ni. Èmi ò ń bá yàn já, ẹ lọ wádìí mi wò, kò sí ìwọ̀n mo ń ṣe fàájì mi bọ́lọ́wọ́n bá ṣe rán mi ni. Ẹ ti understand sí i, kó jẹ́ wọ́n bá sọ pé èèyàn ń bá mi jà àbí èèyàn ń bú mi, máa ń rẹ́rìn ni. Tó bá fi wọ̀n mi máa ń rẹ́rìn ni, because kò sí ìwọ̀n tó kọ́ mi, èso ń lé nǹkan tó jọ mí lógún lọ́mọ mi. Tọ́mọ mi bá ti ń ní fine, tọ́mọ mi wà òkè, tí mo dẹ̀ ṣe little sí tèmi náà ní fáwọn ọmọ lọ́mọ. Ẹ ti understand sí i, àwọn ọmọ tèmi náà máa gòkè ni. Ẹ jọ ẹ jẹ́ ká sọ jù. Ọmọ ìyá mi tó bá fẹ́ jẹ́ àṣàkà tó bá fẹ́ jẹ́ òṣùkù ká ba lè mọ ibi tá a fẹ́ rán ara sí. Kò sí nǹkan tó ń jẹ́ 99% loyalty o, loyalty 101% ni. Tó bá fẹ́ tẹ̀lé Mísílì ọmọ Akínsọ́yà, ọmọ ìyá mi jáde tán gbé loyalty ẹ tán. Ṣùgbọ́n mo fẹ́ àṣọ ẹ kò séèyàn tó tẹ̀lé Mísílì tó lose, bàbá ò lose we always a winner ni. Ọmọ ìyá mi I stand strongly with Mísílì ọmọ Akínsọ́yà, Ayédáadé Gbadéwọ̀lú. Ṣé ti gbọ́? Aláàjì Mísílì Àyìndé ọmọ Akínsọ́yà. Òun lẹ ti gbọ́ yẹn o. Òun lẹ ti gbọ́ yẹn o. Ìgbà tọ́rọ̀ ìdè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, Mísílì wò sọ wípé òun ò gbọ́ pé yàn bú òun o. Mísílì Àyìndé ọmọ Akínsọ́yà kò sọ wípé òun ò gbọ́ pé yàn bú òun o. Òun náà bọ́ ta ni ó wá throw shed. Òun náà bọ́ síta wá jó òun ni o. Mísílì Àyìndé náà bọ́ síta ó wá gbàsí fún Koko Zaria ni o. Nísìn tó wá ti di bọ́mbà tó bọ́mbà wọ́rọ́ sí wọ́wọ́ no more solution. Tómi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbí lẹ́nu tí Koko Zaria ti bọ́ta tó ti jẹ́ kó yé wa wípé when they are talking about Oṣòdì òun ni gbogbo wa lóde la mọ̀. Kọ́mọ ogun rìn kọ́mọ ogun wá Koko Zaria ní kò fẹ́ MC. Ó ti wá rí pé ó ti fẹ́ lẹ́yìn, omi ti fẹ́ tán lẹ́yìn ẹja. MC ṣẹ̀ṣẹ̀ wá bọ̀ tán wá ń bẹ̀bẹ̀ pé kẹjọ torí Ọlọ́run kò sí jà. Wọ́n ní kò sí jà, àwọn òbí pé yàn kọ́kọ́ bá wọn jà, àwọn òbí pé yàn kọ́kọ́ bú òun tó bá gbé wá fáwọn táwọn bá wo gan àwọn máa ní kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rí pé wàhálà ti wà báyìí rẹ̀ fura. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá wo fíìmù yẹn bó ṣe bẹ̀rẹ̀ ni kò lè yé, ṣùgbọ́n èyí tí ẹ bá wo bó ṣe bẹ̀rẹ̀ mo fẹ́ kẹ́ fura kẹ́ mọ̀ wípé yes nọ́mbà burúkú ti bà wọ́n, òun ló ṣe fẹ́ tètè panú ẹ̀. Iná ogun tọ́lọ́run sì dá ni kò sẹ́ni tó lè pa. Àyìndé ọmọ Akínsọ́yà ẹ̀ ní ṣubú o, Koko Zaria ẹ̀ ní ṣubú. Ìgbòho ṣàwọn bàbá dámì bàbá international worldwide you will not fall down. But máa sọ fún Àyìndé ọmọ Akínsọ́yà wípé ẹ tún àga yín ṣe, ẹ tún wà yín ṣe. Kò sí ohun tí èèyàn ń jẹ láyé tí kò ní tún àfi ọlá Ọlọ́run. Ṣebí kí Lagos State má bá tán lọ́wọ́ yín lẹ ṣe jẹ́ kí wọ́n pa ọmọ lọ́mọ, lẹ ṣe jẹ́ kí wọ́n pa adé orí ọ̀kín níbi rálì tí àwọn ọlọ́pàá yìí ní ìbọn pa,
nítorí pé ẹ fẹ́ yọ̀ǹda Lagos State. Ó pé ọdún kan òun lọ́lọ́run gba Lagos State yẹn lọ́wọ́ yìí o Àyìndé ọmọ Akínsọ̀yà. Ó pé ọdún kan tí èmi ọmọ ọlọ́mọ sùn látara wípé ẹ takú wípé ẹ nígbà fún wọn kí wọ́n ṣe rally Yorùbá Nation ní Lagos State. Ó wá pé ọdún kan tí ẹ jẹ́ aláìṣẹ̀ innocent soul tó ń jà wípé kí òun bọ́ lóko ẹrú, kí àwọn ọ̀dọ́ bíi ti tòun kí wọ́n rí ayé gbé, kí àwọn ọ̀dọ́ bíi ti tòun kọ́ rí ògbólò, kẹ́mi ọlá ọ̀dọ́ kó lè gùn, gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe sọ wípé tí àwọn ọmọ yín bá ti ń fàn kò kàn yín mọ́. Ṣùgbọ́n ọmọ ọlọ́mọ dúró wípé kí gbogbo ènìyàn kó fàn. Gbogbo ẹni tó ṣe Yorùbá Nation a ṣe fún greediness, a ṣe fún selfish interest, à ń ṣe pé kí gbogbo ìran wa kó bọ́ nínú ìyà ni. Ṣùgbọ́n èyí takú ẹlẹ́ni gbọ́ ẹ̀mí gbà. Ẹ wo bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́. Kò tí sẹ́ni tó mọ ohun tó máa parí ọdún yìí. Èmi tí mo wà ń bíbà yìí, tí mò ń gbé ẹnu tòkèlú tilẹ̀ yìí, mi ò mọ̀lá. Wákàtí tí mò ń sọ̀rọ̀ yìí, mi ò mọ ohun tó ti lè gbẹ̀yìn ẹ̀. Ọlọ́run nìkan ló mọ̀. Òun ló ṣe ní ẹ jẹ́ àgbáyé ṣe rere, ìwà rere mà ló pẹ́sẹ́. Ẹ jẹ́ àgbáyé ṣòdodo, ìwà ọ̀tẹ̀ ò dára, ìwà rere ló pẹ́sẹ́. Òun ló ṣe ní ká gbáyé ṣe rere. Apariwo justice, 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 justice for Mohbad. Bàbá mi Musiliu Àyìndé ọmọ Akínsọ̀yà wá justice o. You have never in your life control our boys kó yá lóṣòdì ẹgbẹ́rálì jáde. We want true justice for Mohbad. You have never done that. But ẹ lè jẹ́ bàbá ìsàlẹ̀ fún ẹni tó ń blackmail èèyàn, fún ẹni tó ń báyọ̀ lórúkọ jẹ́, fún ẹni tó ń ba ìjọba Nàìjíríà lórúkọ jẹ́, fún ẹni tó ń ba àwọn agbófinró orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ jẹ́ wípé wọ́n ti tíágà sí bo obìnrin lójú ara. Ẹ lè jẹ́ bàbá ìsàlẹ̀ fún, ẹ lè jáde fún tó, ẹ lè lo gbogbo power, ẹ lè lo owó, ẹ lè gbé owó ribiribi sílẹ̀ láti fi gbà jáde ní alágbọ̀n. Àyìndé ọmọ Akínsọ̀yà ẹ wá ní pé kí wọ́n jẹ́ kí peace kó reign. Ibo lẹ ti fẹ́ rí pieces? Ẹ lè rí peace débi pieces. Kì í ṣe pé àfi tí ẹ bá change, àfi tí ẹ bá change, tẹ gbà fún ànọ́bùwà Muhammad sallallahu alaihi wasallam, tí ẹ jáwọ́ nínú gbogbo àpọ̀ tí ó yọ, tí ẹ jáwọ́ nínú gbogbo àwọn nǹkan tẹ ti ṣe sẹ́yìn tó ń ba àwọn kan ní inú jẹ́, tó ń dùn mọ́ àwọn kan. Tí ẹ bá jáwọ́ níbẹ̀, òun nìkan ló lè pè yín. Abuja tell lawyer, do you know your outcome? Do you know what is going to happen to you when you get there? Do you even know maybe you will not sit on that seat? You don't know. You don't know. Ọlọ́run nìkan ló mọ̀. Ọlọ́run nìkan ló mọ̀. Ẹ wáyé yín lóde, you now come outside and started begging. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí peace reign. Èmi ò rí pé yàn kankan bú mi nígbà tẹ́ rí pé mi ti fẹ́ ti ẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. MC Oluomo ẹ wá bọ́ sí tẹ wá ń bẹ̀bẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ṣe tí ó jẹ́ ayé lóde báyìí sí ṣe ti rí bó ṣe lọ. Nígbà tó dẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn náà múra bí olójú kan ṣe ìnáwó. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ju ohùn pé ó ṣe mí, ó mọ̀ mí, ó bá mi jẹ, kò ní dáa fún ẹ, ọ̀dàlẹ̀ ni ẹ. Yes, you said it from your mouth, Akínsọ̀yà. But today you are not saying you don't know anybody's ọ̀dàlẹ̀. Nígbà tẹ́ rí pé yes, ó ti ń kọjá bẹ́ ṣe lérò. Ẹ̀yin bàbá mo kàn tún ní kí sáré mu wá fún yín ni pé Àyìndé ọmọ Akínsọ̀yà ti ń bẹ̀bẹ̀ o, wọ́n ti bẹ gbogbo ayé pé ẹgbẹ́ má jà mẹ́jẹ́ kí peace kó rè. Àyìndé ọmọ Akínsọ̀yà ti bẹ̀bẹ̀ o, wọ́n ní kẹ́ má jà mọ́ kẹ́jẹ́ kí peace kó rè. Kò sí jà mọ́ o. Àwọn orí pẹ́ níbọ̀dì ń dalẹ̀ àwọn o. Bó ṣe jẹ́ nìyẹn. So ẹ bá mi share, ẹ subscribe sí YouTube channel mi. Orúkọ títẹ̀ mi ò yí padà. Lẹ́nìkẹ́ Ìfẹ́olúwaṣọ, the one and only baby of Yorùbá Nation. Woo! The one and only baby of Yorùbá Nation. Woo! The one and only olóhùn asín fún àwọn ọ̀tá tó máa ń sín wọn létí. Èyí tí mo tún sọ ń sìn yìí. Àwọn pàdé MC Oluomo. Ara tún ti máa ta wọ́n pé ìwọ ìgé ìlédìkè. Ìwọ ọmọ ìṣá. Ṣé mo bú wọn ni? Àbúrò yóò pè. Mi ò bú bàbá. Ọ̀rọ̀ lásán, ọ̀rọ̀ ìṣítí ni. Bó ṣe jẹ́ nìyẹn, ẹ bá mi share gbogbo ayé jẹ́ kó yé gbogbo èèyàn pé Àyìndé ọmọ Akínsọ̀yà ti ń bẹ̀bẹ̀. Àwọn eruku wọn náà dẹ̀ bọ́ síta. Wọ́n lẹ́ni bá máa jó Ọ̀ṣàká kó jó Ọ̀ṣàká, ẹni bá máa jó Òṣogbo kó jó Òṣogbo. Bó ṣe wà nìyẹn. Ọ̀ṣàká Òṣogbo ò dá. Àwa náà rí bẹ́ẹ̀ lóòótọ́ ni kò sí rọ́ńbẹ̀. Wọ́n máa sọ bẹ́ẹ̀ látayé alálùmọ́lẹ̀ títí dìsì. Bẹ́ẹ̀ ni ó sì máa rí títí ayé àìnípẹ̀kun àmì. Bó ṣe máa sọ lọ nìyẹn.
ẹ bá mi ju ọgbọrọ ayé jàre ẹ má bínú ẹ̀rín náà ni ò jẹ́ rí lọkọ gbé tó lásìkò tọkọ bá bínú ẹ̀rín lèmi máa rí tèmi àsìkò tọkọ bá bínú ẹ̀rín náà ni ẹ̀yin kan jẹ́ kọ́kọ́ lè nà mí because tó bá ti fẹ́ lọ́rọ̀ bá tún wọ́n ká ọmọdé yìí yà too much fún mi jọ̀ọ́jọ̀ so bó ṣe jẹ́ nìyẹn bá wa ṣe bá wa pé gbogbo ayé àkọ́tún ká sáré mélé wá sétí ìgbọ̀nyìn ni lẹ́díkẹ́ ìfẹ́ olúwaṣọ náà ni ẹ lọ download lemfi app ẹ lọ referral code mi ẹ fi send owó sílé ẹ pè mí tẹ bá fẹ́ ra product iléeṣẹ́ tí yọ natural herbal gbogbo ẹ̀yin tẹ́ bá lè dòbò dáadáa gbogbo ẹ̀yin dádì mi ọmọ onímọ́tò tẹ́lẹ̀ kéré wàwà tẹ́ ti jókòó sí àrìn látàárọ̀ títí dalẹ́ lórí pé kówó ṣàlè pé kẹ́lẹ̀ rówó tíkẹ́ẹ̀tì sọ kẹ́lẹ̀ lè rówó mú wá sílé ẹjọ́ ẹ pé lẹ́díkẹ́ ìfẹ́ olúwaṣọ lórí WhatsApp nọ́mbà tẹ̀ ń wò kí fún yín fún nọ́mbà iléeṣẹ́ tí yọ natural herbal wọ́n máa ta àgbo ọ̀pá ẹ̀yìn fún yín ẹ̀yìn ò ní ro yín ara yín á yá gágágágá ara yín á yá wọ́n dẹ̀ ní manpower kò ní sí pé ti wa mọ́tò títí ẹ wá délé wọ́n wá ṣí kàtàkátà ẹ̀yà wá ṣí kòkòkòkò ẹ wá kẹ́yìn ẹ wá sùn àwọn ọ̀gá yín union wá bá yín ṣe kí ni wọ́n wá bá yín gbórí wọlé sí ṣí kàtàkátà tó sílẹ̀ fún yín kò ní sí yẹn bẹ́ẹ̀ òṣìṣẹ́ wà lóru ẹni máa jẹ́ wà ń bò sí ẹ̀yin ti wá rin mọ́yà látàárọ̀ títí dalẹ́ àwọn ọ̀gá yín wà ní bòjì àwọn abáyín máa gbọ́ṣẹ́ ìyàwó yín tó bá ti wá fẹjọ́ yín sùn ní páàkì wípé ojúṣe yín ẹ̀ kì í ṣe é lé wọ́n ya ní má wọlé sínú ọ́fíìsì ẹ bá mi gẹ́ẹ̀tì stout kan fún mò ń bọ̀ wá àtẹ́ǹdì sẹ́ nígbà bá dẹ̀ wọlé lọ báyàwó yín pé kí ló ló ṣe wà tọkọ ẹ ìyàwó abá mẹ́jọ rò pọ̀ kò lè ṣe kí ni kò lè pápẹ́ mọ́ kó do dáadáa bá ní níwọ̀ ọmọ tó fáìn báyìí wọ́n bá ya ṣe kí ni inú ọ́fíìsì lọ tí ń dóyàwó ọmọ onímọ́tò mi ẹ jọ ẹ pè mí kí n fún yín fóònù nọ́mbà iléeṣẹ́ tí health natural herbal kẹra àgúnmu manpower tó máa jẹ́ kẹ́ lè náwó dáadáa tó máa jẹ́ kẹ́ lè tràbàyé lórí obìnrin tó máa jẹ́ kẹ́ jákì obìnrin tó máa gbàgbé oríkì dádì àti mọ́mì ẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí ní kíyìn ní mẹ́sàn-án mẹ́wàá á kíyìn kọjá bẹ́ẹ̀ ṣe lérò iléeṣẹ́ tí health natural herbal wọ́n ní àgúnmu manpower iléeṣẹ́ tí health natural herbal wọ́n ní àgúnmu diabetes iléeṣẹ́ tí health natural herbal wọ́n ní àgúnmu high blood pressure iléeṣẹ́ tí health natural herbal wọ́n ní ìtẹ̀lé lò fún flat tummy iléeṣẹ́ tí health natural herbal wọ́n ní ìtẹ̀lé lò fún waist pain body pain gbogbo pain jẹ̀díjẹ̀dí burúkú ọkùnrin míì jẹ̀díjẹ̀dí nígbà tẹ́ bá wà di sẹ́rìn látàárọ̀ dalẹ́ máa gbọ́ fún mi ní gálà kan àti bíkólà kan fún mi ní gálà kan àti table water fún mi ní gálà àti pepsi òun náà máa jẹ lórí pé kówó tíkẹ́ẹ̀tì ṣàlè pé ọlọ́run akókó á pín yín lérí ayọ̀ gbogbo ẹ̀yin tí ogun nàìjíríà jẹ́ kẹ́ máa ṣiṣẹ́ bí erin kẹ́ máa jẹ̀jẹ̀ lírí ọ̀run á bá yín bá wí ọ̀run á fi òpin sí ẹ lè jẹun ayọ̀ ẹ ní fọkànbalẹ̀ ẹ̀yin náà lè délé ẹ lè jàmàlà tó gúfe tó gbá skri àtẹja tútù àti iyán àtẹ̀fọ́ rírò so ẹ pè mí o kí n fún yín fóònù nọ́mbà iléeṣẹ́ tí health natural herbal dánwò ló bí yọkẹrẹ àti ń polówó product yìí sìn yìí lẹ́tà díẹ̀ tábà ṣe mistake àti máa lò pọ̀ ọdún kan kò dẹ̀ sí àní-àní gbogbo àwọn tí wọ́n ra product ní iléeṣẹ́ tí health natural herbal gbogbo wọn ni wọ́n kọ sára tí wọ́n gbé òṣùbà fún product iléeṣẹ́ health natural herbal ẹ̀yin dádì ẹ̀yin mọ́mì mi kílẹ̀ ń dúró wò ẹ pè lẹ́díkẹ́ ìfẹ́ olúwaṣọ ẹ pè mí lórí WhatsApp nọ́mbà mi ẹ̀yin náà ẹ họ́dà fún titi yín ojú ò ní tì yín o agara ò ní dá yín o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin tẹ́ wá fẹ́ lo cream náà ẹ pè mí o ojú ò ní tì wá ire o.